àsìkò tí a gbọ́dọ̀ kúrò ní Nàìjíríà òun láti wà yìí má yẹ kẹ́ni kankan fúnlẹ̀ pé Nàìjíríà ṣì máa ṣiṣẹ́ àbọ̀rọ̀bọ̀ yẹn nísìn torí gbogbo àwọn mọ́tò tó rí orúkọ wọn wọ́n kọ́ ní a bit of rest lọ́ba ti rest tán láti tẹ̀síwájú ìwọ náà kí ló dé tó fi support Yorùbá nation kí ló ń dẹ dúró tó ń sọ pé òfin dá sọ́rọ̀ tó wà ńlẹ̀ ó di dandan pé kó dá sí o torí pé kí ni Yorùbá nation òun nìkan lọ́nà àbáyọ ìtaṣe pẹ̀lú Nàìjíríà ti tó Yoruba must exit Nigeria and it has to happen as quickly as possible so that we can live a better life, we can have a better future. You would not have to travel abroad. Ilẹ̀ tó wà níbí báyìí àti tó wà níbí báyìí àwa ní tó dájú bẹ́ẹ̀ lọ ní orílẹ̀-èdè wa láti Kwara dé Kogi dé Èkìtì dé Ondo, Ọ̀ṣun state, Ọ̀yọ́ state, Ogun state àti Lagos. A lè develop ẹ̀ bá ṣe fẹ́ tó máa generate income tó máa create economy tó dáa tó jẹ́ pé wọ́n máa respect wa lágbàáyé gbogbo eléyìí la ṣe ń sọ pé ìran ọmọ aládé ni wá àti di dandan pé ká kúrò ní Nàìjíríà ó dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní kíákíá torí pé kò sí kankan tó ń dá wa dúró mọ́ ju pé ká béèrè fún Yorùbá country tiwa àṣeyọrí la máa ṣe o Yorùbá nation no going back Yorùbá nation no retreat surrender. Koiki Media ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣe é rántí lẹ́tà tí olóyè Sunday Igboho ṣá tó submit ní UK lọ́jọ́sí tí wọ́n ló ti dọ́dọ̀ prime minister tó sì ní ẹni tí prime minister submit ẹ̀ fún báwo ni gbogbo ọ̀rọ̀ yẹn ṣe máa lọ nítorí Koiki Media ń sọ nípa bí Yorùbá nation ṣe máa jáde ní wàrà ṣẹ̀ṣà kí ni àwọn ipa tí Professor Banji Akintoye àti olóyè Sunday Igboho ṣá ń kó lórí ọ̀rọ̀ Yorùbá nation kí ló wà nínú UN charter tó ṣeéṣe kó fún Yorùbá nation lágbára láti gba òmìnira ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ túkalẹ̀ o lẹ́nu Koiki nínú fọ́nrán yìí nípa gbogbo ètò tó ti ń tò fún Yorùbá nation láti jáde kúrò ní Nàìjíríà báwo ló ṣe máa jẹ́ gangan ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lẹ́nu Koiki Media nínú fọ́nrán yìí. ọ̀la ṣe jáde lẹ́tà tá a gbé lọ fún number 10 òun ni pé kí prime minister ti ìjọba kan ṣe mọ̀ pé prime minister UK ta ló ń gbàṣẹ lẹ́nu ẹ̀ ta ló ń ṣiṣẹ́ fún ó ń ṣiṣẹ́ fún King Charles. So lẹ́tà tá a gbé lọ sí UK ní October last year lẹ́tà yẹn representi kí Prime Minister Keir Starmer kó gbé lọ bá King Charles and that's exactly what happened. So báwa ṣe gbé lẹ́tà yẹn fún Prime Minister máa gbé lẹ́tà yẹn lọ bá King Charles in tó ń pè ní diplomacy nìyẹn. Now táwọn kan bá wá ń sọ nísìn pé ṣé rally lè fẹ́ fi gba Yorùbá nation àti gbọ́ bẹ̀rẹ̀ pé ṣé Ìgbòho ló máa fi rally gba Yorùbá nation ṣé Ìgbòho tó kàwé ṣé Ìgbòho ni ó kọ lẹ́tà àbí bàbá Akíntóyè. The letter served as direct physical notice of Yoruba nation self-determination pé orílẹ̀-èdè yìí fẹ́ jáde kúrò nínú Nàìjíríà. Mo kí brọ́dà mi Yorùbá ìṣọ̀kan, mo kí bàbá mi ẹ̀gbọ́n mi Fatai Ogunribido, mo kí World Media, mo kí gbogbo alẹ́ kan sí. Ṣé rí mo dúpẹ́ pé UK ni mo gbé tó bá jẹ́ pé Amẹ́ríkà ni mo wà tá à ń ṣe Yorùbá nation yìí probability wà pé mi máa relocate lọ sí UK máa lọ máa gbé ní UK. Living in the UK wọ́n ń pè kinní kan ní opening a communication line or opening a communication conversation
èyí táwọn èèyàn fi mọ̀ nísìn ni pé ṣé King Charles lẹ́tà tá gbé lọ bá wọn ṣó ti communicate pẹ̀lú bàbá Akíntóyè. Wọ́n ń pa àwọn kankan ní confidential. Let me just put it this way as an example. King Charles nísìn tó o bá fẹ́ communicate padà sí bàbá Akíntóyè pé okay, even though on a normal diplomatic level, because a return address wà nínú lẹ́tà yẹn, which is the standard format. Tó bá kọ lẹ́tà sí èèyàn either through email o máa fi address tiẹ̀ sí nítorí pé o fẹ́ jẹ́ kọ́ okay mo mọ̀ pé wọn náà ni o mẹ́yọ̀ kú iṣẹ́ takuntakun brother mi, kò ní swear kò ní rẹ̀ o, ọlọ́ọ̀ni fà rẹ̀ díẹ̀ mọ́lẹ̀. Ṣe rí brother mi Abiodun George Bokinyin, ṣe rí communication tí a open ní October ó tún lọ sí another level. Now mo fẹ́ sáré mú reaction government Nigeria. So táwọn aráàlú bá ń sọ pé àwọn ò mọ̀ pé Yorùbá nation ń bọ̀, federal government ó wà aware pé Yorùbá nation ti ń bọ̀. Federal government ṣe kí ni ó wà aware pé Yorùbá nation is coming. Mo ń bọ̀, mo fẹ́ lọ mú the reaction jáde. We delivered that letter. This was the reaction. Ṣé rí àwọn tó ní ṣé rally lè fi gba Yorùbá nation, rally ló fẹ́ endorse the final part of Yorùbá nation because diplomatic part of Yorùbá nation has already been completed. But diplomatic òkìntàn is still an ongoing. But tá bá jókòó pé a fẹ́ gbọ́ nǹkan tí King Charles fẹ́ return padà. King Charles ti mọ̀ nísìn pé bàbá Akíntóyè ti trigger question mark tó wà lórí Nàìjíríà tí àwọn generation ní King Charles tí wọ́n establish tá fi ń pè ní 1914 amalgamation. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ bíbá yọ journalist lẹ́mbà 27 years ni mo fi gbé ní UK. Ẹ lọ Google bọ̀bọ̀ kan tó ń pè ní Alistair Campbell. Mo follow ẹ̀ bí bàbá òun ní communication line Tony Blair nígbà tí Tony Blair wà lórí oyè, nígbà tí mi dé ní 1998 Tony Blair ṣe wọlé 1997. Tí mo ń tẹ́ ń bá fa wàhálà. Mo ní máa ṣàlàyé Yorùbá nation fún ẹ. Ṣé rí gbogbo àwọn àbàtì nǹkan kan yẹn àwọn yẹn mọ̀ ti tọ́. Kò sẹ́ni tó mọ̀ pé Yorùbá nation ti dé because a ti trigger question mark tó wà lórí Nàìjíríà pẹ̀lú àwọn tí wọ́n kó wa papọ̀. Now UN kí n kọ́kọ́ tún padà sọ́dọ̀ UN ń fúnyàn ní country. Tó bá sọ pé àfìgbà country ó wà nínú charter UN ni àṣemáni under United Nations Charter ó ní right fún self determination but UN kọ́ ló máa ní right yẹn òun ló máa rọ fún yín. Ẹ̀yin lẹ máa lọ béèrè fún right yẹn lọ́wọ́ government yín but government yín máa challenge yín pé òun ò lè fún yín ní right yẹn. Ẹ wá force government yẹn into either a referendum or a full declaration, and those two things lè gba referendum because the current constitution Nigeria kò ní referendum clause nínú. Tẹ́ bá dẹ̀ ní pé kó fún yín ní referendum clause, a ṣe ń lọ through another long route of diplomacy pẹ̀lú pẹ̀lú current Nigerian system, and that could run for many years because right now in the last 2 years of Tinubu and the 8 years of Buhari kò sẹ́ni kankan nínú wọn tó gbé ìgbésẹ̀ pé kó fi full stop sí constitution tí wọ́n sọ fún wa pé constitution yẹn is a military diktat.
gbogbo lọ́ọ̀yà ló mọ̀. Ẹ má kí ti lọ síbẹ̀ yẹn, mo fẹ́ padà sórí UN, UK, Yoruba Nation, our rally. So ẹni tó bá wá ní ṣe rally la fẹ́ fi gba Yoruba Nation, no, kò ń ṣe rally la fẹ́ fi gba Yoruba Nation. Interfẹ́ fi gba Yoruba Nation àti trigger already pẹ̀lú UK, which is the letter. Àti trigger àfẹ́kúrò ní Nàìjíríà, àti trigger yẹn. Ká tó gbé lẹ́tà lọ ní October, màá sọ àwọn reaction yẹn, mo ti open ẹ̀ wà lórí phone mi bíbá. A ti lọ sọ fún United Nations pé indigenous people kan wà nínú section kan nínú Nàìjíríà. Kí làwọn clause tí UN fi mọ̀ kẹ́ tó lè lọ bá UN? Sórí ilẹ̀, ibi tí mo wà nísìn, ilẹ̀ kan ní bíbá. Ilẹ̀ yín ò gbọ́dọ̀, ẹ gbọ́dọ̀ wà nínú ìlú tẹ́lẹ̀ wà yẹn tẹ́lẹ̀ fẹ́ fi claim ilẹ̀ tí yín káwọn kan tó máa ní dispute lórí ẹ̀. Ìbéèrè tí mò ń bi àwọn tó ń argue pé a ní right ni pé ṣé dispute wà lórí ilẹ̀ wa báwa kọ́ la ní? Ẹ dá mi lóhùn. Ṣé dispute kankan wà lórí ilẹ̀ wa ta ní lọ́wọ́lọ́wọ́ nísìn? Ẹ má worry nípa àwọn area kan ta máa ń sọ pé bóyá wa la ní àwa kọ́ la ní, ìyẹn kọ́ ni mò ń sọ. Èyí tó jẹ́ section tiwa nínú Nàìjíríà, kódà kọ́tẹ̀ sọ fún wa pé àwa kọ́ la ní gbogbo Kogi state, okay, àwa kọ́ la ní gbogbo Kwara, for argument's sake ni mò ń sọ nísìnyí o. But ṣé dispute wà láti Kwara dé Lagos state lórí ilẹ̀ wa? Ṣé àwọn ọmọ Igbo ń bá wa dispute lé lórí? Ṣé àwọn Hausa ń dispute lé lórí? Ṣé aláwọn ẹlòmíì tó ń jà lórí ilẹ̀ yẹn pé àwọn làwọn ní ilẹ̀ yẹn yàtọ̀ sáwọn tó fi jagbà lọ́wọ́ wa tá à ń pè ní Fúlàní? So since tí kò ti sí dispute, a ní case gbé lọ sọ́dọ̀ United Nations pé a fẹ́ lọ. Another clause ni pé ilẹ̀ tẹ́ ń sọ pé ẹ fẹ́ lọ yẹn, àwọn ẹ̀yà tẹ́jọ wà ń bẹ̀ yẹn, ṣé èdè kan náà lẹ́jọ́ ń sọ lórí ilẹ̀ yẹn? Mo ń sọ pé ní Kano, ní Katsina, ní Sokoto, tá bá wo gbogbo ibi tí mo dárúkọ láti Kwara wá sísàlẹ̀, ṣé èdè kan náà lájọ ń sọ? Yes, dialect wa yàtọ̀, but the general language tá bá máa sọ ní sàn ní èdè Yorùbá, ó di méjì. These are the clauses tí United Nations expect pé gbọ́dọ̀ present fáwọn, ó di méjì. Ṣé culture wa jọra wọn? Yes. Tó bá bímọ ní Kwara, wá sọmọ lórúkọ lọ́jọ́ mẹ́jọ. Tó bá bímọ ní Èkó, wá sọmọ lọ́jọ́ mẹ́jọ. Tó kú bá kú ní Kwara tó jẹ́ Muslim, wá sin níjọ́ yẹn táyé bá gbà wọ́n. Tó kú bá kú ní Ọ̀yọ́ tó jẹ́ Muslim, wá sin ní ọjọ́ yẹn. Tó kú bá jẹ́ Christian, wá ẹ̀ǹbẹ̀mẹ̀ àbí kó gbé sínú mọ́ṣúárì títí di bíi 30 days, 20 days, wá ṣe. That means we are doing the same thing. We are running the same pattern of culture. Tí bá wọ aṣọ òkè nísìn, tí bá dé Èkìtì, àwọn tó wà lÉkìtì mọ̀ pé aṣọ òkè ni mo wọ̀, ó di mẹ́ta. Language, èdè, ilẹ̀, culture, àti ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Now, báwo la ṣe wá fẹ́ gba ìlú yẹn since tí ìlú kan run lọ́rẹ́ at the moment tó ń pè ní Nigeria, because Nigeria is still a country tó ń run. Whether àwa fẹ́ lọ àlọ́, Nigeria ṣì ń operate. Àwa fẹ́ wá stop operation Nigeria kí tiwa lè wá padà sórí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà tẹ́lẹ̀ before the 1914 amalgamation. Ìyẹn làwọn kan ṣe máa wá ní Ìgbòho lè ṣe Ìgbòho ló máa wá. No. Eléyìí ń sọ̀rọ̀ Ìgbòho because Igboho is just one out of the many Yoruba people tó kóra wọn jọ tó náà wọn fẹ́ lọ. Igboho ló lọ present letter, but òun kọ́ ló kọ letter. That letter tá gbé lọ is one out of the many diplomacy between us
àwọn tó join wa together and to let them pass the message back to the federal government. Now, ẹ jẹ́ ká wo reaction after that letter. What are the reaction? Mo kí gbogbo ẹlẹ́ǹkan sí. Punch newspaper, October 15, 2024. Yoruba Nation, UK didn't endorse Sunday Igboho's petition. Arise News, British High Commission, Sunday Igboho's letter to the UK Prime Minister holds no Mofeshini Omumbo. This is Arise News, and this was 15th of October 2024. British High Commissioner, Sunday Igboho's letter to the UK Prime Minister holds no weight. Ẹ jẹ́ kí n hold on lórí ibẹ̀ yẹn. The British High Commissioner ó represent UK ní Nàìjíríà ni, àbí? Nígbà tá a trigger letter, ṣé mọ̀ pé nígbà tá a trigger letter, British High Commissioner ọ̀sán kankan. I mean, throughout the time tá a máa fi ń ṣe campaign wa, tá a máa ń káàkiri ní London, even though pé wọ́n rí wa lójoojúmọ́, wọ́n ṣe bí ìgbà táwọn rí wa. Ṣé mọ̀ pé for many years tá a fi ń ṣe campaign wa nínú London, mo tún fẹ́ sọ the difference between rally tá a ti ń ṣe ní London àti tá a ṣe l'October. All our rallies, we shout, we do this, we do that, and there is nothing between the British High Commissioner talking or even the federal government responding. Which must also respond the federal government for you. Now, ẹ jẹ́ ká kà bí British High Commissioner ṣe sọ, màá wá ṣàlàyé fún yín. UK government doesn't concern itself with petition concerning the sovereign affairs of another country. Òun nìyẹn òun lẹ ti gbọ́ yìí o, gbogbo bó ṣe máa lọ, bó ṣe máa ṣe ṣọ̀mùṣọ̀mù, tó Yorùbá nation máa gbòmìnira, tó máa fi di pé gbogbo àwọn tí wọ́n ti ń ṣe ìgbìyànjú lórí ọ̀rọ̀ Yorùbá nation pé kò ní já sásán, gbogbo ẹ̀ náà ni Koiki Media ti tún nínú fọ́nrán yìí o, gbogbo ìgbésẹ̀ tí òun náà ń gbé àti olóyè Igboho pẹ̀lú Professor Banji Akintoye àti gbogbo àwọn olólùfẹ́ Yorùbá nation, àwọn tí wọ́n dúró gbágbágbá lẹ́yìn Yorùbá nation, gbogbo ètò tí wọ́n ń tò, gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé pé kí ọ̀rọ̀ Yorùbá nation kó má bàa já sásán kó má já. Ẹ má gbàgbé o pé àwọn pásítọ̀, àwọn wòlíì lóríṣiríṣi náà ni wọ́n ti sọ ìran káàkiri pé Yorùbá nation màmá ṣe máa wà pé lábẹ́ bó ṣe lè kó rí, oríṣiríṣi náà ni wọ́n sọ o. Àwọn kan sọ pé ó ṣeéṣe kó mú nǹkan kan dání pé àwọn rẹ́jẹ̀, àwọn rómìnira nǹkan kan báyẹn, oríṣiríṣi ni wọ́n sọ. Ẹ̀yin èèyàn wa, báwo ló ṣe máa jẹ́, báwo ló ṣe rí lọ́dọ̀ yín, kí lè ròyìn lórí gbogbo èyí tí wọ́n sọ yìí, gbogbo ìgbìyànjú tí wọ́n gbà lórí ọ̀rọ̀ Yorùbá nation. Drop comment, remember to like, share and follow us. Thanks for watching. A lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.